Alhaji Imam Isaac Makojuola, also Imam Olarewaju Abdurrahman from Nakomio, Lagos, Sheikh Zakaria Ali and Sheikh Abdulatif Sambo representing Hussein Muslim community. You are all welcome, inshallah. Nígbà yìí, èyí tí ó kàn ó náà ní kí Sheikh Bismillah. Sọ́lọ́ alẹ́ ní ìlú ìdarí. Ẹgbẹ́ àdáni ìjàlè. Sallallahu alayhi wa sallam. Láì fi fara wa ní àsìkò. Sálákà ló kò fi afẹ́ bàbá yìí. Àwọn ẹgbẹ́ tó ń gbajúmọ̀, àwọn ẹgbẹ́ àbá lówó àwọn akọ̀dé wàtúmọ̀ sínú wọn. Àwa yóò tún fi kún ni. Títà pàdé láàbù ní ẹjọ́ ní ẹ̀rẹ́ ìdí mọ́sálásí ní apáná. Ọ̀gá àgbà ìjọ náà, ọlọ́run tí ọlá padà sí lọ. Ọ̀dọ̀ tí kéde yìí náà ọ̀dọ̀ wa lọ jáde pé ó fẹ́ wá kí wa náà. Ọ̀pọ̀ àwọn àbálẹ̀. Ọlọ́run ìjọ tẹ́. Òdìpí, òdìpí. Gbogbo àdúrà tí kẹ́ tó dé, wọ́n ti sọ pé àfa àṣọwọ́ ń bọ̀. Ó sì hàn lẹ́kẹ̀ẹ́ wọn. Ìgbẹ́rẹ́ ló ní. Ọjà padà sí bò. Ẹ bá ti alámẹ́sàrá fún alámẹ́sàrá yẹn, mọ́mú àìkú àná, ọba fún mi wọn. Wọ́n ní sàlámù náà sí wa. Alákàsọ́ ní wọ́n wà jọ àdámá àǹkọ̀rí zero. Alọ́dẹ àǹkọ̀jọ̀ sọ́ra. Wọ́n rò fàánà àlàkàsíkìrà. Fàínà máa lé òṣèré yóò ṣe wá. Iná máa lé òṣèré yóò ṣe wá. Fàìjà bá ìlà fàǹsọ̀. وإلى ربك فارجع آمين. أنا يدوكو أنا بابا كاسي. Apàṣẹ gbogbo ẹ̀ka ìgbẹ́ ti lọ́kọ̀ àkáǹtì wa. Ní orúkọ Wáṣí Pàlẹ́. Àwọn ìyàwó ni wọ́n gẹ́gẹ́ 100,000 naira. In the house club of Lagos. Owó sára àtùmá. Alhaji Wasiu Haruna Ìṣọ̀lá àrètí wọn. Alhaji Wasiu Haruna Ìṣọ̀lá. Alhaji Awakẹ́mi. Ìyàwó Kàtó. Ìyàwó Alhaji Wasiu ìyá Wasi. Àwọn independent presenter. Wọ́n náà dé bí ọmọ. Ìdúgọ̀rọ̀ club. Ìdúgọ̀rọ̀ 20,000. Jẹ́jọ́ Kwara yẹn 20,000 naira. Okay. Alhaji Nabiu Balogun, president of the world. Alhaji Bello, àwọn náà ti débi. Gbogbo àwọn tí wọ́n bá rán ẹ̀jọ̀ ẹ̀jẹ̀ ká ẹ̀sìn ní ìṣẹ̀ tá a bá débi. Alága tí wọ́n wá ṣe ìdáná ọ̀sẹ̀ wọ́n ti rí bí ọmọ bàbá sọ. Àdúrà nígbà mòwe lókè Jàmáàlì. Dábì, ẹ̀yin náà wá, mo lè gbà wọlé, mo lè gbà wọlé. Alájà. Wọ́n ní ẹ máa ṣe yẹn bí. Wálé. Wálé.
Olúwa kẹ́nà máa fún wa, Olúwa kẹ́nà máa fún wa. Kẹ́nà máa fún wa, Olúwa kẹ́nà máa fún wa. Aláàjì tí ó múra dà. Àwọn ọ̀gá mi ìdìbí òde. Àwọn ọ̀gá mi ìdìbí òde. Alájà ti dá ní ẹ̀bùn ọlọ́run ọ̀rọ̀ náà jù ìyá wálé àwọn náà ti ní ìyá wálé ìjọba ní gbòòrò. Ok, àwọn káńtọ̀ pẹ̀pàtọ̀ lọ́nà àwọn náà ti débi. Ẹjọ́ gbogbo ẹni tó wá sí pátá àsìkò sàrà náà lọ wà yìí. Ní ìgbàlẹ̀ ìlú ẹ̀dá pẹ̀lú ìdílé ẹ̀fẹ́ náà. Tó bá wà pé ẹ̀jọ̀ wa ẹni bá pẹ̀lú ìrànlọ́wọ́ ẹ̀wá ìrànlọ́wọ́ ìgbàlẹ̀ àwọn fáàtì ṣàdúrà. Ìyá wa alẹ́ ìyá yìí ló lè ṣe ìyá ọ̀yà ìjọba. Ìyá náà ṣe bá ń sọ̀rọ̀ lẹ́yìn bàtà ẹ̀ṣọ́ ìnáwó òbí ìlú. Màmá wa ní Nàìjíríà. Ìyàwó ìbẹ̀rẹ̀ àwọn ìdílé lórúkọ wa ní báyìí. Ọkọ̀ ẹ̀rọ tó lọ́kọ̀ àgbà kẹ́rẹ̀ àwọn. Gbogbo ẹni tí ò sí mú ọwọ́ àgbà ọ̀yẹ́ ká máa ń bọ̀. Ìsàlẹ̀ Bòdè Ìbàdàn wọ́n fẹ́ padà sí Ìbàdàn wọ́n ti mú owó wá àwọn Magana compound owó wọ́n ti dé. Magana ní èké Made family ẹ̀dá bìtúlù ọgbọ́n àfọlọ́ọ̀bẹ̀wá àwọn ọ̀rọ̀ gbogbo àwọn tá a bá fi owó rán ẹ̀ṣẹ̀ tá a bá ti dé ẹ̀ṣẹ̀ máa sọ fún mi ní àǹfààní àti fi kankan falẹ̀ èké Made family wọ́n ti dé bí ọwọ́. Raliat Abeke Okekoyin from Koko family. Wọ́n ti dé bí. Ìyí sùn lágbo lọ. Okay, His Royal